gẹ́gẹ́ dìdì gbẹ́ àbọ̀rú àbọ̀yè o gbogbo ọmọ Yorùbá àbọ̀rú àbọ̀yè bọ́ ṣíṣẹ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe àgbáńlá ayé pátápátá èmi Lédìkẹ́ Ìfẹ́olúwaṣò mo ṣe àbọ̀rú àbọ̀yè bọ́ ṣíṣẹ yes àbí bẹ́ẹ̀ kọ́ ẹ máa wọ pé kí ló ṣẹlẹ̀ eléyìí ti kẹ́ ó lágbára gan last ẹ wo ibi tó bá ọ̀rọ̀ Tani-Olorun dé ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Tani-Olorun wọ́n ní olórí ẹbí bàbá bùkátà bàbá ẹni ni ẹni tí a bá ti pè ní Dáúdù ilé ó ti di bàbá ẹni ló dífá fún mi tí mo fi sọ wípé bàbá tó bí Tani-Olorun ti jáde síta o wọ́n ní Tani-Olorun ti bẹ̀bẹ̀ o Tani-Olorun ti bẹ̀ gbogbo mùsùlùmí àgbáláyé ó dẹ̀ ti ṣetán láti padà gba ẹ̀sìn ìsìláàmù Tani-Olorun ti ṣetán láti padà sínú ẹ̀sìn ìsìláàmù kò ṣẹ̀ṣẹ̀ ṣe mọ́ o last àwọn mùsùlùmí wọ́n gẹṣin wọ́n jayé wọ́n chop up wọ́n jẹ lọ lórí ìyá Ọ̀ṣun wọ́n jẹ lọ lórí Olúwo tẹdẹ wọ́n jẹ lọ lórí Tani-Olorun náà wọ́n tún jẹ lọ abẹ́ ẹ̀rọ lọ o ó mà ṣe o àwa la lólórí nílùú yìí àwa tọra wa à ń parọ́ fúnra wa nílùú Nàìjíríà wípé lọ́ọ̀ wà kò sí lọ kò sí kí ni mo pè kò sí lọ ẹ̀yin bàbá ẹ bá mi gbójú ayọ̀ sókè ẹ bá mi gbọ́rọ̀ látẹnu ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين لكن أولون أجي فعل محمد صلى الله عليه وسلم أجي تو fáwọn gíyàzá wa kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó má sáwọ́ gbọ́ ẹ̀kọ́ wa ẹ̀rí tán bẹ́ẹ̀ ní wàá sàlátù tá a ṣe yìí kó máa jẹ́ ìkẹ́ àti ìgẹ̀ fún gbogbo mùsùlùmí ayé àpò ojúmọ́ o kọ́ mi ò yí padà èmi ní Abdulmumin Adégbọlá Sùpọ̀tọ̀ olórí ẹbí tí àmì Adégbọlá Sùpọ̀tọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èèyàn ń ṣẹ̀ṣẹ̀ orí social media ojú tì yín o evangelist Adéifá ìwàlẹ̀sìn ojú tì ọ́ o ojú ti ti gbogbo yín o ìṣẹ̀ṣe màlẹ̀ mímọ̀ tó pè lágbá o kí ló kọ rẹ̀ ń tiẹ̀ ajínrere ìṣẹ̀ṣe ojú tì yín o ìpínlẹ̀ ọ̀rọ̀ ojú tì yín o yọ̀kọ̀lú kọ̀ wá tán bí ìyàwó wọ́kọ̀ sánlẹ̀ ọkọ yọ̀ké yọ̀kọ̀lú kọ̀ wá tán bí ọ̀ọ́bí yín ẹbí tiwa tẹ́ fẹ́ dàrú ẹbí tiwa ti kú tó àwa ti reconcile padà o inú ẹbí tiwa kò sí jà kò sí ta mọ́ o a sì yanjú ọ̀rọ̀ wa o èso yín tẹ́ lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ èso yín ti padà sí yín o àwa ti yanjú ọ̀rọ̀ ẹbí wa kò sí jà kankan mọ́ o kò sí jà kò sí ta mọ́ o tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọ́n ní ìdílé tí bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò sí dàgbà ọmọ àlè àárín wa ọlọ́wọ́ ajọ́ ẹ̀yìn ọmọ àlè Yorùbá yòókù yẹn ẹjọ́ ń sorúkọ káàkiri ìràwọ̀ ajé yìí pé ẹ̀yin lẹ́bí ẹ̀ máa débẹ̀ lẹ́bí rú ìpínlẹ̀ ayé ló ń ṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀ṣẹ̀ orí wo lẹ́ ń ṣe ìṣẹ̀ṣẹ̀ orí ibú lẹ́ ń ṣe orí ibú lẹ́ ń ṣe kò kí ń ṣe ìṣẹ̀ṣẹ̀ ojú gbá mi tì fún yín gan pẹ́jọ́ ọmọ Yorùbá ọmọ Yorùbá sì lẹ́yìn sá àwa ń kọ́ fún yẹn ń parẹ́ à ń kọ́ fún yẹn ń parẹ́ ẹ fẹ́ mẹ́bí tiwa ẹ fẹ́ dàrú Ọlọ́run ti jù yín lọ o ẹbí tiwa ti tó àwa ti dọ̀kan padà o àwa ti dẹyọ kan padà o kódà gan pa ẹnà tí ẹ̀sùn mọ́lẹ̀ okùn ti tú Abdulaziz tẹ́ ẹ̀sùn mọ́lẹ̀ a ti já okùn ẹ̀gbà kó lọ́wọ́ yín pátápátá ojú tì yín
yọ̀kọ̀lú kọ̀ wá tán bí ìyàwó gbọ́kọ̀ sánlẹ̀ ọkọ yọké yọ̀kọ̀lú kọ̀ wá tán bí. àbúrò ayé ṣe ọmọ ìtọrọ àforíjì ó ti kó lọ́dọ̀ yín pátápátá àwa ti gbà kó lọ́dọ̀ yín àti sọ fún ipa a máa gbà lọ́wọ́ yín àyè ti gbà á àti tú òkú kó lọ́rùn rẹ̀ ṣe é gbọ́ ẹ ti dín kan báyìí ẹ ti dín kan o sábà sọ fún yín pé ajura wa lọ ti jàkadì kọ́ ẹ̀yin kò sí bàtà àbá tó ń jí jàkadì àbá tó ń mẹ́kẹ̀ ẹ̀rín sì pa mí adé ifá ìwọ́n ló ogbé fàjẹlẹ̀ èmi yóò ló kọ ọjọ́ ọkùnrin fa ọkùnrin fa ó fẹ́ lánàá ni àbí nígbà tí a ń yọ ń sọ ẹ̀yìn obìnrin lọ́wọ́ àṣìṣe ni ẹgbẹ́ ń bí gbó ẹ lọ bèrè mi lọ́wọ́ fọ̀tò ẹ bèrè mi lọ́wọ́ ọdún àwọn yẹn gan èmi jẹ́gbẹ́ yín ni ìwọ da fún apalẹ̀ ọ̀yìn wa yọ lójú ọ̀fọ̀n ọ̀pọ̀lọpọ̀ ọ̀pá ìfẹ́ lánàá ni ọdún for your information o wàláì o lè da ẹfá kó rí ìbílíjọ kan pa láìláì wíkọ ẹni tó ń wò yìí aláìsí ni o ẹni tó ń wò yìí rárá kò sí o kò sí ẹni tó ń jẹ ẹni tó ń wò yìí o kò sí bí kankan o láhìláhìlàlá kò sẹ́ni tó láhìláhìlàlá lábàjí o ìlàlá ẹni tó ń jẹ́ bàjí ọlọ́run kan ní bẹ tó bá ń da ẹfá rẹ ọba ń lọ fún ẹfá rẹ lẹ́ẹ̀mẹwàá o lè rí bàjí òbí pọ́ bàjí ò sí lára bàjí ò ti fà náà àti pẹ́ mímí ó ti fà náà àti pé bọ́ bá ń da ọ fipá lẹ́ẹ̀mí ọgbọ̀n ẹni tó mọ̀ rí ń bẹ̀ ní àlá bíkọ́ ẹni tí ń bẹ nìyẹn ọ̀pọ̀ rẹ̀ ọwá tó yẹn gbà ọ̀pọ̀ yẹn fẹ́ lánà ni o mọ́ tíráì ẹ̀ mọ́ o mo sì kó tíráì rẹ̀ wọ́n ń dánlódù ọ̀rọ̀ fún ọ ni lọ́ bá tíráì ọ̀pọ̀ yẹn máa lánà ẹgbẹ́ ń bí gbò àbí kejì ajínrere sórí pé òòsà rẹ fọ́jú òòsà rẹ sórí pé fọ́jú sórí pé òòsà rẹ ojú ẹ̀ ti fọ́ dànù ojú ẹ̀ ti fọ́ kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ni kò sí tó ń dáhùn òòsà yẹn ni that is the truth àwọn òòsà tẹ gbẹ́mí lẹ́dẹ̀ẹ́ kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ that is the truth whether you want to whether you don't like it or not you believe it or not it doesn't matter they are not exist. Kò kí ẹ bóyá pé ọlọ́run wa ń bẹ àwọn òòsà náà wa ń bẹ ọlọ́run wa jẹ́ àwọn òòsà yín irọ́ pátá gbogbo àwọn òòsà yín yẹ wọ́n à sí they are not exist Ògún is not exist Ṣàngó is not exist Ọ̀rúnmìlà is not exist wọ́n à sí rárá lá wọ́n à sí ilá àlá ọlọ́run nìkan ló ń bẹ àlá nìkan ló ń bẹ get it to your score get it to your score. Kò sí àwọn tẹ́ ń pè yẹn àwọn tẹ́ ń pè lẹ́yìn àlá yẹn wọ́n à sí they are not exist at all. lọ́dà yìí pé bóyá láhìláhìlá kọ̀sọ́bà kan fọlọ́ ara kọ̀sọ́bà kan àfọlọ́run kọ́ ni láhìláhìlá ètò wà ní pé kò sí nǹkan kan àfọlọ́run kò sí nǹkan kan àfọlọ́run àwọn tẹ́ ń pè yẹn wọ́n they are not exist ó náà lòye wọ́n jẹ yín because irọ́ ni wọ́n à sí rárá. Tí wọ́n yẹ kí wọ́n wà ní ìwọ fẹ́ download ọ̀rọ̀ fún rílé wà ìwọ ajínrere ìṣẹ̀ṣe àbí kí ló pe ra ìwọ fẹ́ download ọ̀rọ̀ fún rílé wà ọ̀sàrẹ́ wa fọ́jú kò yẹ kó orí kébì lọ fẹ́ lọ́tọ́ tó ń lọ ń download ẹ̀ fún sọrí pé ọlọ́run àlá tèmi ló kójú ẹ̀ ó ju àwọ mẹ́rin tó fẹ́ máa ṣe mistake orí pé ọlọ́run àlá tèmi ẹ̀ ló ń bẹ àwọn tẹ́yìn ń pè lẹ́yìn ọlọ́yẹ wọn sí rárá. Ẹ kí wọ́n wà ní ẹ kí wọ́n sọ fún yín pé voice note mo fẹ́ sẹ́ndì yìí o bàjí ò mọ̀mọ́ sẹ́ndì ẹ̀ sí kí n máa ṣe rere wà. Ó ká bàbá yéye. Sori ọwọ́ aṣáájú lọ dìrí tẹ̀ nígbà tí ọwọ́ arẹ́ rẹ̀ kéékèèké ṣé báyìí ló ń gọ́tù in this 21st century ẹ̀mẹ́sì tó ti sẹ́ndì láti fi ọjọ́ márùn-ún àwa tó àṣírí ẹ̀fọ́ wa lọ dìlítì ẹ̀ ọmọ gan pọ̀ o ajínrere. ẹ̀yin oníṣẹ̀ṣe. wọ́n fọ ohun fọmẹ́sítọ̀ ẹbí tí wàá ti tó kò sógun wọn pọ̀ sọ́tọ̀ ìmọ̀nú ẹbí tí wà o àti dọ̀yọ̀ kan o pẹ̀lú ògo Ọlọ́run àbùlẹ̀ àti ìṣe náà àti já kó lọ́wọ́ yẹn pátì yọ̀kọ̀lú kọ̀ wá tán bí ìyàwó gbọ́kọ̀ sẹ́lẹ̀ ọkọ yọ̀ké yọ̀kọ̀lú kò wá tán bí bí yín ẹ̀yin oníṣẹ̀ṣe
ẹ̀yin tí ẹ wo ọbí yìí program lẹ́ẹ̀kan ẹ sí máa bá wa ọbí yìí share lẹ́ẹ̀kan sí ẹ bọ́ọ̀rọ̀ bí bá kàbí mi sọ́tà àmọ́ yá like sí fún náà wàsálàmù ẹ kálá kọ lóun fídíò ṣẹlẹ̀ náà títí yín sí alhamdulilayi orí rabbil alamin. comment section. àṣé kìí ṣe freedom of speech nìkan là ní nàìjíríà ní freedom of religion ní freedom of food ní freedom of orúkọ àti sùn kó gbádùn kó sùn kó gbádùn gbogbo kan là ní nàìjíríà ó wá tún ti débi religion ó lè wò sùsùn sí kó ní wọ́n bí ẹ sínú mùsùlùmí ò ṣe mùsùlùmí mọ́ kó wá jẹjà ta fẹlẹfẹlẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí báyìí tó bá yẹ pọkàn àfi kó padà sínú mùsùlùmí yẹn ló lè ráyé gbé tí ò bá fi títí wọ́n ṣe ò ní gbáyé ṣe ayé lélẹ̀ ṣé ìwà tó da lélẹ̀. ẹ̀yin mùsùlùmí lójú ara yìí ẹ máa sọ wípé àṣìfù èmù yìí ẹ máa sọ wípé ẹ gbà kan tó jẹ́ títí yín padà ṣé tí ẹ bá fẹ́ gbà kan tó jẹ́ títí yín padà ṣé lẹ́yìn tẹ́ sí onítàn lọ sẹ́wọ̀n tẹ́ fìyà jẹ ta lọ́lọ́run ti lòjú túbọ̀ tí lọ láhàámọ́ ẹni bí èèyàn ni yín tẹ́bà rẹ̀ ti sọ fún yín ìka èèyàn ni yín ẹ ti gbàgbé ọjọ́ ọ̀la ẹ gbàgbé àtúbọ̀tán ayé yín ẹ̀yin oníṣẹ̀ṣe mo kí yín kú oríire ọmọ òkú lọ́wọ́ yín mo kí yín kú oríire wọ́n gba ta lọ́lọ́run kúrò nínú ìṣẹ̀ṣe ni wọ́n gbọ́ lọ́dùmarè lọ́wọ́ yín nísìtọ́lẹ̀ wọ́n ti gba ta lọ́lọ́run padà wá fẹ́ wò nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ bọ́ expect pé fídíò tí mo play fún yín tó lórí ẹbí ó ti jáde kì í ṣọ̀rọ̀ 3 days o by now ó yẹ ká ti gbọ́ pé wọ́n ti fún ìta lọ́lọ́run by now tí mo sọ̀rọ̀ yìí ó yẹ ká ti gbọ́ wípé wọ́n ti release ìta lọ́lọ́run àbí kò yẹ bẹ́ẹ̀ ìyá jáde ó bẹ̀bẹ̀ ìyá rá bàbà nílẹ̀ ńlẹ̀ ìyá dọ̀bálẹ̀ ó sunkún ó ń ṣe fídíò yá yẹ ọwọ́ báwọn fìyà yẹn ṣẹ̀ sí àbáwọn fìyà yẹn gba star ẹ̀bọ̀ pábùkù lẹ fìyà gbà àbùkù ní fún yìí wípé ọmọ ìyá ayé nínú ẹ̀sìn ìsìlámù ó sọ ẹkún kíkorò wá síwájú yín ẹ̀ẹ́dẹ̀ tí torí ẹ̀kẹ́ yọ̀ǹdọ́gbọ̀ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé aláwọ̀ fẹ́lẹ̀ ti torí ẹ̀kẹ́ bẹ̀rù ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ti torí ẹ̀kẹ́ bẹ̀rù Ọlọ́run ẹ sì dúró lórí opinion títí yín náà ẹ ti àṣìfù èmù yín ta lọ́lọ́run ti bẹ̀bẹ̀ olórí ẹbí ti jáde ó ti bẹ̀bẹ̀ ìyá ta lọ́lọ́run bẹ̀ àbúrò ìyá bẹ̀ sista yín káàtì ẹ̀ tí kọ́ lọ dúró tí ọmọbìnrin náà kó bá fi sílẹ̀ òun náà bẹ̀bẹ̀ ọba Sólómọ́nì bẹ̀bẹ̀ èmi Lẹ́díkẹ́ ìfẹ́ olúwa tí mo sọ rẹ̀ mo bẹ̀bẹ̀ ní bìgínì kí tó wá ṣe kíni kí tó wá yarí mọ́ yín lọ́wọ́ pé lórí burúkú ni yẹn ṣe ni tó ń bẹ̀ èmi náà ti bẹ̀bẹ̀ nísìnyí olórí ẹbí tún ti jáde ta lọ́lọ́run fún ààrẹ tí wọ́n bẹ̀bẹ̀ ó ti kọ lẹ́tà nísìnyí tí ta lọ́lọ́run tẹ̀ ti bẹ̀bẹ̀ yìí kí ló bá tún kù báyìí ẹ̀bẹ̀ ta lẹ tún nídìí ó kẹ́ ní ìdẹ̀bẹ̀ Lẹ́díkẹ́ ó dẹ má bínú èyí tó ń tọ̀ yìí tẹ̀ tọ́ra yìí ṣé ayé lélẹ̀ ṣé irú ìgbé ayé tí a fẹ́ gbé nì ní orílẹ̀-èdè wa nígbà tí aráàta ò fìyà jẹ wá tó jẹ́ pé àwọn ẹlẹ́dẹ̀ kan náà nígbà tó tẹ̀ jẹ́ wípé àwọn ọmọ Fúlàní ló pọ̀ jù náà àwọn ọmọ Ìlọrin kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ yín yẹ́yìn bàbá tẹ̀ wó mi ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé àkọ́dùn òdìbò yín lọ́wọ́ wíkílò òdìbò yẹn bá mi ṣí ètò yẹn má gbàgbé gbogbo àwọn pírọ́dọ̀tì tá à ń tà lọ́lọ́kọ̀ òjọ̀kan tí iléeṣẹ́ Danari Skin Care ó wà ń bẹ̀ ó tà ẹ̀yin báyìí ní òkùnkùn ni mo jòkó sí tí mo ti ṣe prógráàmù kò sí náà ọ̀rọ̀ bí kọ́lọ̀ yẹn ṣe jáde ẹ rí bó ṣe jáde ẹ pè mí kí n ṣe kíni kí n ṣàṣírí ẹwà yẹn fún yín iléeṣẹ́ Danari Skin Care ló ṣe ọṣẹ ajẹ́bí idán eléyìí ò ṣe po kẹ́míkà pọ̀ kì í ṣe tó máa kóríṣi mẹ́ta mẹ́rin márùn mẹ́fà fún yín pé ẹ lọ lo mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ ẹ lọ lo mẹ́fà yín papọ̀ ẹ lọ lo mẹ́tẹ̀ẹ̀ta yín papọ̀ òun ló máa tó ṣiṣẹ́ dọ̀dọ̀dọ̀dọ̀ tẹ bá ti rọṣẹ tẹra cream eléyìí báyìí sí cream ní eléyìí báyìí ọṣẹ ni tẹ bá ti lò ṣíkè ìra àfi tẹ bá tún ní di special cream fún fèsì yóò jẹ méjì mẹ́ta péré tí ẹ bá dẹ̀ nídìí ẹ̀ṣẹ́ lélẹ̀ náà ẹ lè fi pa fèsì yín kò sí kankan tó fi ṣe yín ó confirm ó jẹ́ bí idán kò ṣe tó ẹ̀ṣẹ̀ máa ló yá ẹ̀dá ọ́ìlì pọ̀ ẹ̀dà ọ́ìlì oríṣi mẹ́fà ẹ̀dà ọ́ìlì oríṣi márùn ẹ̀dà ọ́ìlì oríṣi mẹ́rin ẹ̀dà oríṣi mẹ́ta ẹ̀dà oríṣi kò sí gbogbo yẹn nínú ọjà Danari Skin Care product wọ́n dẹ̀ confirm dádì ń lò mọ́mì ń lò ẹ̀yẹ follow instruction tèmi bá fún yín kẹ́ wá wo bó ṣe máa ṣiṣẹ́ instruction yẹn ni wípé tẹ́ bá ti rà ọṣẹ yẹn kẹ́ tó wẹ̀ láàárọ̀ ẹ̀bùn sanwó ẹ̀ fi pa gbogbo bọ́ọ̀dì yín fún ìṣẹ́jú díẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ráyè sí
tó bá jẹ́ èyí tí ó jẹ́ pé ẹ ní long time láti fi wẹ̀ ni ẹ fi pa títí dìgbà tẹ́ bá fẹ́ lọ wẹ̀ kẹ́ wá lọ wẹ̀ dànù. Ẹ̀yin tó bá jẹ́ pé ẹ ní much time ẹ kánjú ẹ lè máa lò bẹ́ẹ̀ náà but kó lè tètè pick ẹ kàn lè fi pa bọ́dì yìí fún 5 minutes tẹ́ bá ṣe jí kó tó di pé máa brush tán ẹ ti fi pa bọ́dì yìí síbẹ̀ tẹ́ bá dẹ̀ ti brush tán lọ́wọ́ ẹ̀kọ́ yìí dànù bó bá ṣe rí nínú èpè nínú àdúrà máa fi ránṣẹ́. Bákan náà làwọn product iléeṣẹ́ Tani-Olorun àbá ajẹ́bi ló kọ̀ fún àwọn ọmọ yes àwọn èèyàn náà wà lórí igbá tó ń tà wàràwàrà lọ́wọ́ ẹ pè mí lórí WhatsApp number mi tẹ́ wò lójú screen yìí kí n fún yín ní phone number iléeṣẹ́ Tani-Olorun àbá bákan náà product titi wọn náà ó ṣe kí ni ó mú yes kò sí àṣàdànù nínú product iléeṣẹ́ Danari skin care àti iléeṣẹ́ Tani-Olorun àbá àwọn product wọn ó débẹ̀débẹ̀ ó wà pa àjẹbìdán ni wọn. Ẹ ṣé gan ni ojú òní ti wà ẹ má gbàgbé ẹ bá mi like ẹ bá mi subscribe ẹ bá mi share ẹ share sí gbogbo contact yìí ẹ jẹ́ ká jọ cash cruise ká jọ create awareness ojú òní tí yìí ọmọ aráyé òní náà ká burú sí yín àbúrò ní wọlé tọ́ yìí ẹ ṣeun gan ire o.